mo tún mú tuntun wá fún yín lólùfẹ́ mi lónìí o. Tuntun wọn ni mo mú wá. Òun náà ni pé ẹni tó bá ń lálàákàlà, abẹ́ni tó ń jẹ lójú oorun, abẹ́ni tó ń bá obìnrin lò pọ̀ lójú oorun, àbọ́kùnrin báwo lò pọ̀ lójú oorun ni. Ọkọ ọ̀run ń dà wọ́ láàmú, aya ọ̀run ń dà wọ́ láàmú. Láti wá yóò pè níjà báyìí, nǹkan tí a máa ṣe náà nílé yìí. Ẹlòmíràn tẹ̀ tún máa dásà, wọn ní wọn mọ̀ pé tí ò dáa ni. Kò dáa o. Ẹlòmíràn ní òun ti jẹun ju ojú oorun ti pẹ́. Àwọn wọn ò tiẹ̀ gbé fried rice wá mọ́, wọn ò gbé kan wá mọ́. Ẹlòmíràn ò jẹun ju ojú oorun, yóò sì tún bá ata ní ẹnu ẹ̀, epo lẹ́nu ẹ̀. Ní tí ò dáa ni o. Àwọn àgbàlagbà wọn máa ń fi kíní ìdásẹ̀ríyà fún èèyàn ni. Ẹ bá wọn dásà bẹ́ẹ̀ mọ́. Ní tí ò dáa kò dáa. Tí a bá ti di pé ń bọ́bìnrin sùn lójú oorun, àbó ń jẹ oúnjẹ lójú oorun, nǹkan burúkú ni o. Ẹnìyàn ò ní lọ síwájú. Àbíjà ń káwọ̀ ń kọ̀wọ́ lójú ní gbogbo ìgbà. Ọwá lọ ń ṣiṣẹ́ ọ̀rí promotion. Ọ̀nà ìdàtọ̀ fi rí promotion. Àwọn nǹkan yìí náà ló ń fà á. Wọ́n ti ọlọ́pàá náà bá ń ṣe ni, army ni, èyíkéyìí iṣẹ́ ìjọba tá a bá ń ṣe. Sojú rẹ̀ náà fi gba àwọn kan tó jẹ́ junior. Junior yóò padà di senior lé ọ lórí, yóò wá tẹ̀ ọ mọ́lẹ̀, yóò gun òkè. Ẹ jẹ́ ká fura o. Ẹ jẹ́ ká fura o. Ẹlòmíì á máa sọ pé Ọlọ́run ni, Ọlọ́run ni, Ọlọ́run ni. Irọ́ o. Gbogbo ẹ̀kọ́ là mú wá Ọlọ́run o. Má yẹ ká wọra wá ràn o. Ta ló sọ pé kó wá jẹun tó sọ pé o yó? Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti forí jálé agbọ́n níbi ọ̀rọ̀ sísọ sí èèyàn. Ẹlòmíì mọ ẹni tàkùn mọ ẹ̀kan láyé sọ̀rọ̀ sí. Táàmù rẹ bàbá wa ń darúgbó ẹni láàmú, yóò wá ní Ọlọ́run ni àmúwọ̀. Sọ́lọ́ ni Ọlọ́run kọ́ o. Ìwọ lọ fọ́ ara rẹ fa garawa. Bí wọ́n ti fọwọ́ ara fa garawa, yóò gbọ́ gbùgbùdù. Wọ́n ti wá irú ìpèníjà báyìí, ọ̀nà wo la fi ń bẹ̀bẹ̀ tá a fi bẹ àwọn tọ́lọ̀ ń kólé ayé lọ́wọ́ pé ẹ dákun ẹ ṣàánú mi. Ọmọ yín ni mo jẹ́, ẹ ṣàánú mi, ẹ dáríjì mi. Ní tá a ṣe òun náà ní ilé yìí, nǹkan kékeré náà ni. Ẹ tó bá ń ní àlákàlà àbó ń bá obìnrin sùn lójú oorun. Ẹ bá mi wá ìwé àjẹ́ òbàlé. Òun náà ni wọ́n ń pè ní àjẹ́ òfòlé. Bá mi wá ìwé yìí kó jẹ́ tòòjọ́ ni. A wá gbé ìwé yìí papọ̀ mọ́ epo ọ̀bọ̀. A gbé ìwé àjẹ́ òbàlé yìí papọ̀ mọ́ epo ọ̀bọ̀ àti ìmí ọjọ́. Ìmí ọjọ́ yìí náà ni wọ́n ń pè ní ìmí oòrùn. Ewé àjẹ́ òbàlé òun làkọ́kọ́, ẹja púpọ̀. Ìmí ọjọ́ òun ni ẹlẹ́ẹ̀kejì àti epo ọ̀bọ̀. Ewé àjẹ́ òbàlé, ewé àjẹ́ òbàlé, ìmí ọjọ́, epo ọ̀bọ̀. Ẹ jẹ́ kí a gún papọ̀ mọ́ra wọn. Ṣáà ti gún papọ̀ mọ́ra wọn. Kò jù báyìí náà lọ. Tùràrí ni o. Bá a fẹ́ sùn lálẹ́, a máa fi tùràrí yìí ni. Èmi làlákàlà ni, jàǹkáwọ̀ ni, igbádá ni, kinní kan ni. Gbogbo ṣe jẹ́ ti Elédùmarè. A ní làlákàlà mọ́ nínú ilé yìí. Kódà táwọn ará bí tó yẹ pé inú ilé wa ó ní wọ́n fi ṣe ibùgbé. Tí wọ́n inú ilé tiyín, inú ilé wa láfi ń làlákàlà, bá mi lálàá oríṣiríṣi àlá, oríṣiríṣi nǹkan burúkú ní ṣẹlẹ̀ sí mi, kò ní ṣẹlẹ̀ sí yín tọmọtọmọ tẹbí tará. Kí ni ìlà wa ṣe àti wa? Ẹ jẹ́ kí a gún kó ṣe ṣùṣùṣù dáadáa, kó kúnná. Ní sásóòrùn o, abẹ́ ilé wa atẹ́gùn òun là á sá tùràrí yìí sí, tí a ti sá síbẹ̀. Bá ti wá di alaalẹ́, bá ti fẹ́ sùn, ẹ máa bu tùràrí yìí sínú iná. Ẹ máa bu tùràrí yìí sínú iná. Tùràrí yìí, bá ti wá gún tùràrí yìí tán, bá mi wá pẹ̀fúùmù ọ̀nàlà yìí. Ẹ tú díẹ̀ síbi, tẹ́ bá ti gún tán, tá ti gún tán, tùràrí yìí á bu díẹ̀ sí, á tú sí. Tó bá ti wá gbẹ nínú ilé tá bá gbé sí, a wá tún wá ìmí ọjọ́ tá mọ̀ sí ìmí oòrùn. Ẹ tún jẹ́ ká lọ́ mọ́. Ẹ jẹ́ ká tún kù sí, ká fọwọ́ rò papọ̀. Tó bá ti wá gbẹ dáadáa, a máa fi tùràrí yìí ní alaalẹ́ ni. Alaalẹ́ òun la máa fi tùràrí yìí pẹ̀lú ògo Ọlọ́run, ẹ̀mí kẹ́mí yóò kúrò nínú ilé wa. Ẹ̀mí kẹ́mí á kúrò nínú ilé wa. Bí ó ṣe jẹ́ nìyẹn. Ojú tẹ̀ fún òbí ojú náà ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi tí náà ní ìbànújẹ́ ó kéré, ó tóbi, kò ní jẹ́ ìpín mi àti gbòrògbòdò ayé, kò nílò fún wájú. Àríjẹ, àrínú, àríná, àrílò, àníná kàtàkà àtòríkan.
orúkọ mi yí padà mi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín orúkọ mi ni Dr. Aviz Abolade Ọmọ Aramide ire o ó di wọ̀.